ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت هدي للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. الحمد لله رب العالمين نحمده على ما أنعم به وأولاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله اللهم فصل وسلم وبارك وترحم وتحنن على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. a kí Ọlọ́run ọba tó tó kí òun náà ló tó kí òun ló tó yìn alágbára lórí ohunkóhun ọba tí ó dá wa wá sílẹ̀ ayé ká lè wá jọ́sìn fún un ká lè wá mọ̀ ká lè bẹ̀rù ẹ̀ ká lè sá fún un nítorí ẹ̀ lọ́lọ́run ṣe dá wa ọba tí ó gbé ìsìlámù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé kó wá fi máa àwa ènìyàn tánàbí sì jíṣẹ́ ọlọ́run tó jẹ́ dé òpin ọlọ́run bá ṣe kẹ́gẹ́ àti àlùbáríkà tó pọ̀ fún ànábì wa Muhammad àtàwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé akí ní okú àlàáfíà okú ti ìdùnnú okú ti ìfọkànbalẹ̀ àlàáfíà ọlọ́run ìdùnnú oore àjẹjẹ tán tí ọba mi Allah kó máa bá ẹni kọ̀ọ̀kan wa gbé ọlọ́run ọba tí ó tún ṣọ́ wa títí dàsìkò yìí òun náà la mọ̀ rí kí o tá a sì tún kù láàyè nítorí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tó ilẹ̀ ti gbé mú ṣùgbọ́n ọlọ́run ní ká ṣẹ́kù láyé ìkẹ́ ni o tọ́lọ́run kẹ́ wa ká bá lè ronúpìwàdà ni ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó ronúpìwàdà àmín gbogbo bí tá a kù sí kọ́lọ́run kó tún wa ṣe ń bẹ̀.
a kí àwọn ẹni tí wọ́n jẹ́ okùnfà iléeṣẹ́ yìí a máa ṣàdúà fún wọn náà ni bá a bá ń ṣàdúà fún wọn ẹ má rò pa ń ṣàṣejù nítorí béèyàn bá ń ṣe ẹ kí ipò ń ṣe gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad ṣe sọ fún wa béèyàn bá ṣoore fún yín ẹ̀yin náà ẹ dá a padà fún nítorí gbèsè lóore oore ni wọ́n ṣe wá tó sì yẹ ká mọ̀ fún wọn fàkáàfì uhu lànàbì sọ ẹ fún ní mùkáfà irú oore tó ṣe fún ọ ìwọ náà ṣe irúfẹ́ oore bẹ́ẹ̀ fún bó o bá rí n tó ṣe fún fadún lahu hatta yara annakum qad kafatumu ẹ máa ṣàdúrà fún wọn ẹ máa ṣàdúrà fún wọn títí kan ní ṣé wọn bá ń tí mo ṣe yìí náà ló wá tọrọ àdúrà tó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí máa ń ṣe àìṣe abára mórí jẹ bẹ̀rẹ̀ látòrí bàbá wa olóòkọ mi Abdulrazak Seifu Àríkọ́ṣe ayé yín ò ní dàrú o ìdààmú ò ní bá yín wàhálà ò ní bá yín ìpọ́njú ò ní dé bá yín àti gbogbo àwọn àbúrò àtẹ̀gbọ́n ọlọ́run ó bá wa kún yín ọlọ́run ó bá wa dúró tì yín àwọn ọmọ yín ọlọ́run ó wá ṣe wọ́n lẹ́lẹ́sìn kò ní yà wọ́n lẹ́lẹ́sìn àwa tọrọ fún dòkítọ́rù wa Abdulrahim Shitu Sani ọlọ́run ọba aláàánú kó bá wa pẹ̀lú wọn kó bá wa kún wọn kó bá wa dúró tì wọ́n gbogbo àwọn tí ń ṣiṣẹ́ léyìí àwọn tẹkinisíẹ̀ gbogbo àtàwọn àfáà tí wọ́n ń ṣe wá sí kọ́lọ́run kó dúró tì ẹnì kọ̀ọ̀kan wa. lónìí a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ìrọ̀rùn ìdẹ̀kùn tọ́lọ́run ṣe fún wa nínú Islam. ومن تيسير الله على عباده أن شرع لهم فريضة الحج على 3 سور. ìsìláàmù ẹ̀sìn kan tó rọrùn ni béèyàn bá sì fẹ́ rí oore kò gbọ́dọ̀ pawọ́ mọ́ra ó gbọ́dọ̀ ṣiṣẹ́ kan ojú ẹni mìíràn là ní ó gbọ́dọ̀ rí ìyọnu kò wá sí ìyọnu nínú gbogbo iṣẹ́ Islam. ẹ̀sìn iṣẹ́ hajj iṣẹ́ kan ni tó le lọ́lọ́run fi ní mínísítà tọ́ án ilayhi sabila ẹni tó bá lágbára ni kó ṣe o bọ́lọ́run ṣe wá sọ fún wa wípé ẹni tó bá lágbára ni kó ṣe ọlọ́run wá pín hajj sọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣi hajj mẹ́ta ní bẹ èèyàn wà nísìn látìgbà títí ń lọ hajj ó ti ń lọ hajj nísìn ó fẹ́ tó 40 ọdún ẹyọ kan náà ní ṣe kò mọ̀ pájì pé 2 kò mọ̀ pé 3 mùsùlùmí sì ni ìgbà tí ò ṣe wá díẹ̀ ọ gbọ́dọ̀ mọ̀ pé èyí bí eléyìí ò bá ṣe é ṣe fún mi ń ṣe eléyìí bí èyí ò bá ṣe é ṣe ń ṣe eléyìí oníranran mẹ́ta ni nínú tẹ̀síìrì ọlọ́run inú dẹ̀kùn tọ́lọ́run ọba ṣe fáwọn ẹrú ẹ̀ òun ni wípé nù ṣàríà ájì oríṣi mẹ́ta òun ní bẹ eré ẹ̀ la fẹ́ ṣàlàyé sí lónìí. ala anna alhajja mukhayyar bayna 3 anwa'in min an-nuski wa hiya. ẹ̀rí ọlọ́run fi ń ṣàánú wa ni kí ó mọ̀ ní wa lára lọ́lọ́run fi ń ṣe bẹ́ẹ̀. ṣíṣe tí a máa ń ṣe hajj yìí òun lè ń ta mọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà onífòrúwà ní àníwá ùnúsùkì bí wọ́n bá pe àníwá ùnúsùkì ìwọ ọmọlé kéwú tó ń kéwú bí wọ́n bá pe àníwá ùnúsùkì fún ẹ ìyẹn ní wípé ọ̀nà mélòó ni hajj ó pín sí irúfẹ́ hajj mélòó lèèyàn máa ń ṣe. فإذا وصل الحاج إلى ميقاته في أشهر الحج. nígbà tájì alájì tó fẹ́ ìwọ tó fẹ́ ṣe hajj tó bá dé mikot níbi tá a ti máa ń gbé ara mi ó bá dé mikot nínú àwọn oṣù tá a máa ń ṣe hajj àwọn oṣù náà ni shawal zulqaada àti ọjọ́ kẹsàn-án yóò bẹ̀rẹ̀ nínú zulhijja ẹ̀rí ó bá dé mikot láwọn àsìkò yẹn. wàhùwà yuridul hajja. tóun fẹ́ láti ṣe hajj. fi amihi. nínú ọdún náà òun fẹ́ láti ṣe hajj nínú ọdún náà. fa innahu muhayyarun bayna 3 anwa'in min an-nusk. o lè ṣẹ̀ṣà èyí tó bá wù ẹ́
nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ kà yìí wípé hajj èyí ló wù mí agbára tí mo ní lọ́dún yìí hajj yìí ló gbé òun ni mo fẹ́ ṣe. وهي àkọ́kọ́ nínú àwọn hajj náà التمتع èyí tá a máa ń pè ní àtàmọ́tóhùn hajj onígbádùn hajj onífàájì kì í sì ṣe onífàájì lásán òun náà tún ní tiẹ̀ hajj onígbádùn hajj onígbádùn òun ni wípé وصفته sifatuhu وصفته أن يحرم بالعمرة وحدها من الميقات في أشهر الحج قائلا عند نية الدخول في الإحرام لبيك عمرة. wàhálà sífà ẹ̀ báwo la ṣe máa ń ṣe hajj tamattu òun ni àkọ́kọ́ èyí tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bó wù ẹ́ o lè gbé ìfúrọ́dù síwájú bó wù ẹ́ o lè gbé kìrọ́nù síwájú àmọ́ èyí táwa fẹ́ sọ̀rọ̀ lálákọ̀ọ́kọ́ lórí àwọn ọ̀nà mẹ́ta tí hajj pín sí òun ni àtàmátò bàbá ní èèyàn ń tàmátà ń gbádùn ní jẹ́ bẹ́ẹ̀ báwo la ṣe máa ń ṣe òun ni wípé tó bá dé ibi tá a ti ń gbé ara mi tí ìwọ aláàjì tó bá wẹ̀ tó bá ṣe àwọn tẹ́yàn ń ṣe ṣoyan náà fìlà tó fẹ́ wá dà níyàn èèyàn máa ń dà níyàn àníyàn kan oṣó téèyàn máa ń dà tí máa ń pè é jáde téèyàn máa ń gbọ́ òun ni àníyàn tí a jì gbogbo àníyàn tó kù ẹ̀mí ni máa ń wá àmọ́ tí a jì ẹ̀ máa ń sọ ọ́ jáde ló bá gbé ìrọ́mbù ṣe ó ní làbẹ́yẹ́ká umura làbẹ́yẹ́ká umura ọlọ́run o mo jẹ́ ẹni pé o umura ni mo fẹ́ ṣe. ثم يقوم بأداء مناسك العمرة. nísìn ó wá bẹ̀rẹ̀ báwo la ṣe máa ń ṣe umura àwọn nǹkan tá a fi máa ń ṣe umura tá a máa ń ṣe inú umura ó ṣe tàwáfù ó ṣe ó bá ṣe tàwáfù méje yíká kaaba ó sáré sàfá sí mariwa ó farí àbí ó gé irun rẹ̀ kù ó bá ṣe yẹn ó bá farí ẹ tó gérun ẹ kù in tó jẹ́ haramu fún ẹ nínú umura ṣe mọ̀ pé àwọn nǹkan kan jẹ́ haramu ọ gbọ́dọ̀ rí èékánná mọ́ ọ gbọ́dọ̀ járun mọ́ ọ gbọ́dọ̀ pa nǹkan kan mọ́ ọ gbọ́dọ̀ ṣe kinní mọ́ gbogbo yẹn ó di halali fún ẹ ọ gbọ́ ó bá gbé umura ó ní labẹ́yíká umura òun lọ sọ ó sì wá ṣe ọ lọ maka ó ṣe tàwáfù lẹ̀ kudum ó bá ṣe tàwáfù yẹn gbogbo yẹn ni máa ń ṣe tàwáfù yẹn ó wá sáré sàfá sí mẹ́ríwà àwọn tó jẹ́ ọ̀rọ̀ yẹn hajj ẹni tó bá fẹ́ ṣe hajj tàmátùn òun là ń kà fúnra wa ó wà fárí àbí ó gé irun rẹ̀ kù ó gé irun náà kù díẹ̀ kí gbogbo nǹkan ó lè di halali fún ẹ ní tó jẹ́ haramu fún ẹ nínú ihram. ثم يبقى في مكة. ó wà gbé maka gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ń bí hajj tamattu náà ni a máa ń ṣe àwọn nǹkan tá a sọ yìí a máa ń ṣe a wà ṣẹ́kù sí maka a wà bẹ̀ títí ila al-yawm ath-thamin min Dhil-Hijjah. títí di ọjọ́ kẹsàn-án ọjọ́ Dhil-Hijjah. huwa yawm at-tarwiyah. òun ni ọjọ́ tá à ń pè ní ọjọ́ tarwiyah ọjọ́ tí a máa ń lọ sí Mínà tó múra lé ó múra tó tún gbé ìhrọ́mù míì tó wà dàníyàn hajj ó dàníyàn hajj kó tó wá lọ sí Mínà náà. فإذا كان يوم الثامن أحرم بالحج وحده وأتى بجميع أعماله. ní kúkúrú èdè ọjọ́ kẹjọ tá à ń sọ yẹn ọjọ́ náà ló tún fẹ́ gbé ara mi tuntun mi labẹ́yíká hajjan àníyàn tó fẹ́ dà fún ara mi yẹn tó fẹ́ gbé nìyẹn láti Mákà pé labẹ́yíká hajjan nísìnyí mo gbé umura láti ṣe hajj ó wá ṣe gbogbo ohun tá a máa ń ṣe nu hajj ó lọ Mínà ó sùn Mínà ó lọ Àràfá
ó gbé bẹ̀ títí ilẹ̀ oṣù wọ́ padà wá sí Muzdalifa ó kó ń bẹ́ ó lọ sọ́kò fún gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe ẹ̀yẹn ni hajj tamattu àwọn nǹkan tá a máa ń ṣe ní kúkúrú èdè nínú ẹ̀ táwa ṣàlàyé ẹ̀ tó bá yá. ثانيا hajj kejì القران òun ni èyí tá à ń pè ní àpapọ̀. وصفته alápapọ̀ yìí báwo la ṣe máa ń ṣe é. أن يحرم بالعمرة والحج معا. nígbà tó gbé òde mikot ó múra láti lè ṣe gbé ihram láti mikot ó wá ṣe gbé ihram ti umura àti hajj papọ̀ umura àti hajj papọ̀ ló fẹ́ gbé ó wá sọ wípé فيقول لبيك عمرة وحجا. labbaika umratan wa hajjan àníyàn tó fẹ́ dà nìyẹn pé ọlọ́run mo jẹ́ ẹni pé o umura àti hajj òun ni mò ń dà níyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. أو يحرم بالعمرة من الميقات ثم يدخل عليها الحج قبل أن يشرع في الطواف. àbí ó gbé umura láti mikot ó ti gbé umura láti mikot ó ti wá ń bọ̀ ó wá rí i pé rárá o bí mo ṣe ń bọ̀ yìí báyìí ìní lè ṣe tamattu ìní lè ṣe ifrod ó wá yí padà ó fi hajj fi kún síwájú kó o tó bẹ̀rẹ̀ sí ṣe tawaf ọgbọ́n mi síwájú kó o tó bẹ̀rẹ̀ sí ṣe tawaf al-qudum ló wá fi hajj fi kún. فإذا وصل إلى مكة طاف طواف القدوم. ó bá dé Mẹ́kà ẹni tó ṣe kiron alápapọ̀ yìí yóò ṣe tawafu al-qudum tawafu èyí tá a máa ń ṣe tí gbogbo èèyàn bá dé Mẹ́kà ni gbogbo èèyàn ló fẹ́ ṣe àti tamattu àti kiromu àti ìfúrọ́dù gbogbo wa la fẹ́ ṣe yẹn. وإن أراد أن يقدم سعي الحج فإنه يسعى بين الصفا والمروة. tó bá wù ẹ́ wípé o fẹ́ ṣe takọ́dùm o fẹ́ ti sáàyù ìpọ̀ṣẹ̀ṣẹ̀ yẹn ti hajj o fẹ́ tì síwájú ó ṣe sáàyù bayna Safa wal Marwa lẹ́ẹ̀kan náà ó ṣe lẹ́ẹ̀kan náà wa illa akharahu. tó bá sì wù ẹ́ nígbà tó ṣe tàwáfù bùṣe yẹn ìsáré ìpọ̀ṣẹ̀ṣẹ̀ láàrin Safa àti Marwa ó fi ilẹ̀ nígbà tó bá ti ṣe hajj bùṣe ló wàá ṣe yẹn ẹ̀ ń gbọ́ alikiranu nìyẹn o. ولا يحلق ولا يكسر ولا يحل من إحرامه. tàwáfù ti hajj tó bá fẹ́ wá ṣe ó wá ṣe báàdà tàwáfù lè fàdọ̀ ó ṣe lẹ́yìn tàwáfù lè fàdọ̀ tàwáfù lè fàdọ̀ ni tàwáfù tá a máa ń ṣe tá a bá kó ní Mákà tá a lọ sọkò ní Mínà tó bá di tá a bá padà sí Mínà a lọ fárí a gẹrun a wà padà sí Mákà a wà ṣe tàwáfù lè fàdọ̀ lẹ́yìn tàwáfù yẹn ìwọ tó ṣe kiron sáàyù ẹ ìpọ̀ṣẹ̀ṣẹ̀ láàrin Sàfá sí Máríwà tó ṣe rí tẹ́lẹ̀ ó wà ṣe níbẹ̀ yóò jẹ́ wípé ìpọ̀ṣẹ̀ṣẹ̀ tó ń ṣe yẹn ti hajj òun ló ń ṣe. ولا يحلق ولا يكسر ولا يحل من إحرامه. nígbà tó o bá múra tàkọ́kọ́ tá a sọ tó dé Mákà tó ṣe tàwáfù lẹ́kùdùm tàwáfù wọlé tó ṣe nì bó bá wù ẹ́ ó ṣàrè Sàfá sí Máríwà fún hajj èèyàn máa ń ṣe takidimu ẹ̀ bó bá wù ẹ́ ó ṣe tàkìrì ẹ̀ ó gbọ́dọ̀ wá ó fẹ́ gé irun ẹ̀ o ó fẹ́ fárí o bíi ti tamattu ó fẹ́ fọwọ́ ka irun rẹ̀ ó pé bẹ́ẹ̀ بل يبقى محرما إلى أن يحل منه يوم النحر. títí di ọjọ́ léyà ó gbénu ìhìrọ́mù ẹ bẹ́ẹ̀ ó ní wọ aṣọ bíi onímùtàmọ́tì àwọn tí ó pààrọ̀ aṣọ yóò ti kíní ọjọ́ kẹjọ ni ó tó wá lọ múra ìhìrọ́mù mi tiẹ̀ ò jẹ́ bẹ́ẹ̀ ìhìrọ́mù yẹn yóò wà pẹ̀lú ẹ títí di ọjọ́ léyà ọjọ́ tá a bá lọ sọ̀kò àkọ́kọ́ tá a bá wá tá a bá gé irun wa tó bá lọ Kàábà tó lọ ṣe tàwáfù lè fàdọ̀ nígbà náà ló fẹ́ bọ́ra. والمتمتع والقارن
إذا لم يكونا من خادر المسجد الحرام فإنه يلزمهما هدي شكرا لله أن يسر لهما نسكين في سفر واحد ẹni tó bá ṣe tàmátù nítorí a bá ṣe tàmátù bá ṣe máa ń ṣe máa gbá máa ń pẹran ẹni tó bá ṣe kìrọ́ọ̀nù yóò pẹran àwa méjèèjì á pẹran kì í ṣe ẹran léyà o nítorí àwọn ẹlòmíì máa ń ṣe pé ẹran léyà ni nítorí jọ́ léyà la máa ń pa kì í ṣe ti léyà ọlá pé ó dáràn àwọn àfáà ní ó dáràn ó fi ń dúpẹ́ fọlọ́hún ni ó ní kìrọ́ọ̀nù àti onítàmọ́tù àwa méjèèjì la jẹ gbèsè pé ká nítorí nínú ìrìn ẹyọ kan oṣù ọlọ́run ṣe umura àti hajj ó ṣe ní rọrùn fún wa a sì ṣe méjèèjì hajj kejì nìyẹn hajj kẹta wasalisan al-ifrad òun là ń pè ní al-ifrad ẹlẹ́yọ kan oṣù hajj ẹlẹ́yọ kan oṣù kí là ń pè bẹ́ẹ̀. wasuratuhu an yuhrama bil hajj wahdahu. òun ni wípé kó o ṣe àníyàn kó dàníyàn hajj nìkan òun ló fẹ́ ṣe kò sí umra ń bẹ̀ ó dàníyàn pé wíwá tí mo wáyé o mo dàníyàn hajj nìkan ó wá sọ wípé. wa yaqulu labbayka hajjan. ó wá sọ wípé labbayka hajjan tó bá ti gbé ihram láti miqat ó bá gbé ihram láti miqat ó ní labbayka hajjan. fa idha wasala ila makkata tawafa tawaf al-qudum wa sa'ala lil hajj in arada. bó bá dé Mákà ó ṣe tàwáfù tí gbogbo wa máa ń ṣe ṣe pé mẹ́tẹ̀ẹ̀ta la máa ń ṣe tàwáfù lil-qudum mẹ́tẹ̀ẹ̀ta ní ṣe tàwáfù lil-qudum ó bá ṣe tàwáfù lil-qudum ó ṣe sáàyù ti hajj nítorí hajj ní sáàyù tá a máa ń ṣe a máa ń pọ́ ṣẹ̀ṣẹ̀ láàrin Sàfà sí Márúwà tó bá wù ẹ́ ó ṣe lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí oníkìrọ́ọ̀nù tó bá wù ẹ́ ó sì fi sẹ́yìn tàwáfù l'ifada orí gẹ́gẹ́ bí alqarinu. wastamarra ala ihramihi hatta yahilla minhu yawm al-'id. gẹ́gẹ́ bí oníkìrọ́ọ̀nù kò ṣe bọ́ aṣọ ara mi kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n náà ó wà nú aṣọ ara mi títí fi di ọjọ́ ọdún kó tó wá bọ́ kalẹ̀ onítàmọ́tù nìkan táwa sábà máa ń ṣe òun ni tabadé Mákà á ṣe tàwáfù al-qudum káwa sáré sáyò bẹ́ẹ̀ náà Safa wal Marwa àwa lọ gẹrun wa àwa bọ́ aṣọ ara mi kalẹ̀ àwa wọ aṣọ tó wù wá lámà ṣe fàájì kiri tí o ní ìfúrọ́dù kò jẹ́ bẹ́ẹ̀ tó ní kìrọ́ọ̀nù kò jẹ́ bẹ́ẹ̀ wọ́n ò ní pàrọ̀ aṣọ wọ́n wà nù aṣọ ìhìrọ́ọ̀mù náà wọ́n lè máa wá fọ́ o aṣọ ìhìrọ́ọ̀mù náà wọ́n wà nù ẹ̀ títí di ọjọ́ ọdún. wa bihaza yatabayyana anna a'mal al-mufrada wal-qarin sawa. ibi báyìí láti mọ̀ wípé ẹni tó pa méjèèjì pọ̀ umura àti hajj papọ̀ àbí ẹni tó ṣe ìfúrọ́d tó dà ní hajj nìkan iṣẹ́ táwọn méjèèjì fẹ́ ṣe ìkankan náà ni. illa anna al-qarin alayhi al-yad li husul nuskayn lahu. ẹni tí ó ṣe al-qarinu nísìnyẹn tó pa méjèèjì papọ̀ ó ṣe umura àti hajj tó pa papọ̀ òun ní hadiyu ní wípé yóò ní hadiya yóò du ẹran òun yóò du ẹran àmọ́ ẹni tó ṣe ìfúrọ́dù kò fẹ́ du ẹran kò sí ẹran tó fẹ́ pa mutamati nísìn ẹni tí ó ṣe umura nìkan tó bọ́ ṣọ́lẹ̀ kó tó wá tún wọ̀ níjọ́ kẹjọ àtẹni tí ó pa méjèèjì papọ̀ tí ó jẹ́ wípé ara mi kan oṣù tó ṣe òun ló fi ṣe hajj àti umura ọlá pé umura ti papọ̀ àwa méjèèjì àjẹgbèsè adíyá àmọ́ oní ìfòrọ́ọ̀dù yẹn la yalzamuhu hadiyu òun ò ní adíyá kan tó fẹ́ pa kò fẹ́ pẹ́ra. li'annahu lam yahsul lahu illa nuski wahidin wa huwa al-hajj nítorí
ẹyọ kan oṣù ló ṣe òun náà ní hajj kọ́lọ́hún ọba kó fún wa lágbọ́yé ẹ̀sìn tá a bá ti ń lọ síwájú a tó máa gbọ́ àlàyé subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. Atọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam. àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀, ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó sì ní kí alágbọ̀yé ẹ̀sìn kọ́lọ́hún ọba kó túnbọ̀ ṣàlékún rẹ̀ fún wa. àmín. nítorí man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din. ẹni tí ọlọ́run ọba bá roore kàn án yóò ní kó gbọ́ àgbọ́yé ẹ̀sìn tó máa wá ṣẹ̀sìn bọ́lọ́run ṣe ń fẹ́ bí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sọ fún wa. kẹ́rì síwájú ká tó lọ bí àlàyé àwọn kìíní tí a sọ wọ́n ní walil hajj in hashiya shay'an yu'awwikuhu. ẹ̀rí alájì ẹni tí ń lọ hajj tẹ́rù bá ń bà táyà ẹ̀ ń já àyà ẹ̀ ń já fún nǹkan kan tó lè dí i lọ́wọ́ tí kò ní fi parí hajj ẹ̀ ó ti mọ́ ní kírísì kan àbí òun náà rí pé òun ò ní diwọ́ kan tí ò ní jẹ́ kóun parí hajj tóun an yushtaratu indal ihram kó mú ṣáàrìtò wá bó bá fẹ́ ṣe ihram fayakul kó wá sọ báyìí wípé in habasani habisun famahalli haisu habastani kó fìyẹn fi kún pé ọlọ́run o mo dàníyàn láti ṣe hajj o bó bá jẹ́ ifrad mo dàníyàn láti ṣe umura pẹ̀lú hajj tí ń jẹ́ qiran àbí mo dàníyàn láti ṣe umura síwájú kí n tó wá dàníyàn ti hajj in habasani habisun tí ìdíwọ́ burúkú kan bá wá mú mi famahalli haisu habas ǹjẹ́ bí tí mo lágbára dé ni mo ṣe é dé nídìíwọ́ fi dé. fún hadisi aishata radiyallahu anha ìyá wa aishata kọ́lọ́n kó bá wa yọ́nú sí i qalat ó sọ wípé dakhala rasulullahi sallallahu alayhi wa sallam ala daba'ati bint zubair faqala laha. àdàbùwà Muhammad kí àtọ́lá kó máa lọ bá ọ wọlé lọ bá dọ̀bá ọmọ Zubairu. faqala laha. ànábì wa sọ báyìí fún wípé la'allaki aradtil hajj. bóyá o fẹ́ láti lọ ṣe hajj nísìn. qalat wallahi la ajidni illa waj'at. ó ní òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni àmọ́ mo ní ìṣòro kan mo ní ìrora kan tí ń dà mí láàmú tí ò ní jẹ́ kí n lè ṣe hajj pé. faqala laha. ẹ máa gbọ́ ò yòǹbó ànábì sallallahu alayhi wa sallam. ànábì ò fẹ́ kó fi hajj lẹ̀. sallallahu alayhi wa sallam. ànábì wa sọ fún wípé. faqala laha. ànábì wa sọ fún wípé hajj lọ ṣe hajj má fa hajj lẹ̀. washtarati. wá fi májẹ̀mú sí i lọ ṣe hajj ṣùgbọ́n fi májẹ̀mú sí hajj tó fẹ́ lọ ṣe. quli. ìwọ dọ̀bá hàn sọ wípé. allahumma mahalli haisu habasatni. haisu habastani. haisu habastani. ọlọ́run ọba o ibi tí mo bá dé ibẹ̀ lágbára mi dé o
ibi tí mo bá ṣiṣẹ́ hajj dé ibẹ̀ lágbára mi dé o sallallahu alayhi wa sallam èèyàn lè dà ní abẹ́ nígbà tó fẹ́ gbé ihram. nínú àwọn mabahas tó wà nínú àwọn àlàyé tó wà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí tí a kà kọjá. المطلب الأول جواز الإمساك الثلاثة. àkọ́kọ́ ni wípé àwọn oríṣiríṣi ájì mẹ́tẹ̀ẹ̀ta tí a kà wá lọ gbogbo ẹ̀ ló tọ́ pé kéèyàn ṣe gbogbo ẹ̀ ló dáa kéèyàn ṣe. يجوز الإحرام بأي الإمساك الثلاثة شاء. ẹni tó bá wù ẹni tó bá fẹ́ bó bá ṣe wù ọ́ sí òun ni kò ṣe hajj èyí tó bá wù ẹ́ ṣẹ̀ṣẹ̀ èyí tó bá wù ẹ́ nínú hajj náà kò ṣe. الإفراد أو القران أو التمتع وهذا باتفاق المذاهب الفقهية الأربعة. الإفراد ó lè ṣe ifrad pé hajj nìkan mo fẹ́ ṣe. أو القران. القران ó lè pa hajj pẹ̀lú múra pọ̀ pé òun ni mo fẹ́ ṣe ó sì ṣe ihram ó sì gbé àràmì kan oṣó fún àwọn méjèèjì. àtàmọ́tò ni wípé gbé àràmì tí ń múra lọ́tọ̀ kó ṣe ń múra kó bọ́ṣọ́lẹ̀ kó tún wá gbé àràmì tí hajj lọ́tọ̀. gbogbo àwọn àfáà gbogbo wọn ni wọ́n pẹnu pọ̀ sórí bẹ́ẹ̀. dalilu mina sunna ìtọ́ka tó wá nínú sunna nabiwa Muhammad sallallahu alayhi wa sallam an Aisha radiyallahu anha qalat. ìyá wa Aisha kí Ọlọ́run kó bá wa yọ́nú sí ó sọ fún wa wípé kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam faqala. ìyá wa Aisha ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní a jáde níjọ́ kan pẹ̀lú ànábìwá Muhammad kí àti ọlá kó má lọ bá lànábìwá sọ báyìí fún wa wípé. man arada minkum an yuhilla bihajji wa umra. naam ẹni tí ó bá wù nù yín kó ṣe làbáyíkà fún hajj àti umura falyaf'al. kó ṣe ẹni tó bá fẹ́ nù yín ń gbé làbáyíkà tí mo fẹ́ ṣe o làbáyíkà hajj ni mo fẹ́ ṣe ni làbáyíkà umura ni mo fẹ́ ṣe làbáyíkà hajj wà umura méjèèjì papọ̀ kó ṣe o ó ń sọ bẹ́ẹ̀ fáwọn ẹni tí wọ́n rìn pẹ̀lú ẹ̀. wa man arada an yuhilla bi hajji falyuhilla wa man arada an yuhilla bi umra falyuhilla. qalat Aisha radiyallahu anha فأهل رسول الله صلى الله عليه وسلم بحج. نعم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. Ànábì wa Muhammad kí àtọ́lá kó máa lọ bá ó sọ fún wa pé ẹni tó bá fẹ́ ṣe làbẹ́ẹ̀kà hajjan wa umratan kó ṣe ó fẹ́ gba hajj pẹ̀lú umra pọ̀ kó ṣe ọ̀dà. ẹni tí bá sì ń fẹ́ an yuhilla bi hajjin ẹni tó bá fẹ́ jẹ́ wípé làbẹ́ẹ̀kà hajjan nìkan hajj nìkan ló fẹ́ ṣe kó sọ làbẹ́ẹ̀kà hajjan kóhun náà sọ bẹ́ẹ̀ kó ṣe hajj ẹ̀ nìkan. wa man arada an yuhilla bi umratin falyuhilla ẹni tó bá jẹ́ pé tàmátùn ló fẹ́ ṣe òun yóò ṣe làbẹ́ẹ̀kà umura níbẹ̀ yóò ṣe ìhrọ́mù ẹ̀ pẹ̀lú umura. ìyá wa Aisha kọ́lọ́hún kó bá wa yọ́nú sí i ó ní òun ní tòun o fa ahalla Rasulullah sallallahu alayhi wa sallam bi hajj anabi wa ṣe labbaika hajjan hajj nìkan ifrad òun ni anabi wa Muhammad ó wá sọ wa ahalla bihi nasu. àwọn èèyàn tún ṣe labbaika hajjan pẹ̀lú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wa ahalla nasu bil umrati wal hajj wa ahalla nasu bi umrati wa kuntu fi man ahalla bil umrati. sallallahu alayhi wa sallam. ẹ̀rí ó nígbà tí anabi wa Muhammad sọ bẹ́ẹ̀ anabi wa ṣe labbaika hajjan àwọn èèyàn wa wà ń bẹ̀ àwọn wa ṣe pẹ̀lú anabi àwọn náà ní labbaika hajjan labbaika hajjan. nínú tàwọn àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ṣe labbaika umratan wa hajjan àwọn pa méjèèjì pọ̀ kírọ́ọ̀nù wọ́n ṣe umura wọ́n sì wá ṣe hajj nínú ìhrọ́mù kan oṣù náà ìyẹn kírọ́ọ̀nù
àwọn kan sì wà láàrin tàwọn ahalla nas bi umura àwọn èèyàn ṣe labbaika umura ìyẹn ni pé tàmátù wọ́n ṣe umura wọ́n bọ́ṣọ lẹ̀ kí wọ́n tó tún wá gbé ihramu fún hajj àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ láàrin tàwọn. ó wá sọ wípé wa fi riwayatin wa kuntu fi man ahalla bil umura ìyá wa Aisha ó ní òun tóun o èyí tóun ṣe ni wípé òun ṣe labbaika umura tàmátù lòun ṣe Ànábì ṣe ifrad òun wá ṣe labbaika umura ẹ̀rí Ànábì ṣe nǹkan míì ọ̀nà míì nínú hajj òun náà mú ọ̀nà míì abẹ́ẹ̀ náà làwọn ẹlòmíì tó mú ọ̀nà míì náà nínú ẹgbàá wa míì. wa fi riwayatin minna man ahalla bil hajj mufridan wa minna man qarana wa minna man tamatta'a. òun náà nìyẹn ó ní ń bẹ láàrin tàwọn ẹni tó ṣe hajj àti umura ẹni tó sọ labbaika hajjan ẹni tó ṣe ifrad ó bẹ láàrin àwọn tó pa méjèèjì pọ̀ umura àti hajj pẹ̀lú ihram kan ṣoṣo ń sì ń bẹ láàrin tàwọn ẹni tó ṣe tamattu tóun sọ labbaika umura yóò kọ́kọ́ ṣe umura náà kó tó wá múra míì fún hajj èyí wájú dilala náà ìtọ́ka náà òun ni wípé. annaha zakarat ihrama sahaba radiyallahu anhum ma'a nabi sallallahu alayhi wa sallam ala akadi hazihi al-insaki salasa. orí ìyá wa Aisha ó ṣàlàyé fún wa wípé àwọn sahaba nabuwa Muhammad wọ́n gbé ìhìrọ́mù wọn ala akadi hazihi al-insaki salasa àwọn nusku àwọn ọ̀nà tá à ń gbà ṣe hajj mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ni kọ̀ọ̀kan wọ́n gbé ìhìrọ́mù wọn sí léyìí tí ó rọ oníkálukú lọ́rùn ẹni tó ṣe tamattu ẹni tó ṣe kiran ẹni tó ṣe ifrad tamattu ni ìtawà máa ń ṣe ó kọ́kọ́ ṣe umura ó bọ́ sọ́lẹ̀ ó wà gbé ìhìrọ́mù fún hajj kiran ìyẹn ni pé ó pa méjèèjì pọ̀ ó gbé ìhìrọ́mù fún hajj àti umura ifrad ó gbé ìhìrọ́mù fún hajj nìkan oṣù. والمطلب الثاني نسك النبي صلى الله عليه وسلم. èyí tí ìwádìí èkejì òun ni wípé ọ̀dà nusku ti ànábì wa Muhammad nítorí àwọn kan sọ wípé ìfúrọ́ọ̀dì ni ànábì ṣe àwọn kan sọ wípé kìrọ́ọ̀nù lànábì ṣe ìfúrọ́ọ̀dì ni wípé ànábì ṣe labbaika hajjan àwọn kan sì sọ pé rárá ànábì ṣe labbaika hajjan wa umura ìyẹn ni wípé ara mi ẹyọ kan oṣù lànábì gbé àwọn ẹlòmíín sọ pé ara mi ẹyọ kan oṣù tó gbé yẹn ìfúrọ́ọ̀dù ló fi ṣe àwọn ẹlòmíín sì sọ pé rárá ara mi kan oṣù tí ànábì gbé yẹn fún umura àti hajj ni ibi báyìí ni wọ́n á ń sọ fún wa wípé anabuwa Muhammad anusku lezi ahrama bihi nabiyyu sallallahu alayhi wa sallam huwa al-qiran. bàbá wa Abu Hanifa àti Imam Ahmad nínú mansusi wọn tó wá lọ́dọ̀ wọn wọ́n ní anabi gbé harami ẹyọ kan oṣù nítorí ẹni tó bá fẹ́ ṣe qiran ihram ẹyọ kan oṣù harami ẹyọ kan oṣù ni ó gbé láti mikot títí díjọ́ ọdún ẹni tó bá fẹ́ gbé qiran ihram ẹyọ kan oṣù tó gbé láti mikot òun ni ó gbé títí díjọ́ ọdún bẹ́ẹ̀ lànàbì gbé àwọn èèyàn wa ń ṣèyẹ méjì pé ṣé ìfúrọ́dù lànàbì ṣe ni kìrọ́nù lànàbì ṣe ni bàbá wa Imamu Abu Hanifa ó ní kìrọ́nù lànàbì ṣe ó ṣe ń múra ó sì ṣe hajj ẹ̀rí bẹ́ẹ̀ náà ni bàbá wa Imamu Ahmad àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa òní hadith gẹ́gẹ́ bí bàbá wa Ishaq àti Ibnul Munzir àwọn àfa púpọ̀ bàbá wa Shawkani bàbá wa Shinkiti gbogbo wọn bàbá wa Sheikh Ibn Baz àti Sheikh wa Ibn Usaymin wọ́n ní adilla mina sunna naam. عن عمر بن الخطاب رضي الله عنه قال anabi Umar ọmọ Khattab
kọ́lọ́n kó bá wa yọ́nú sí ọ sọ wípé sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul. ó lóun gbọ́ tí ànábì wa Muhammad kí àtọ́lá kó máa lọ bá ń sọ báyìí fún òun wípé atani laylata ati min rabbi azza wa jalla. ó ní ẹnìkan wá bá mi lóru, ẹni tó sì wá bá mi ìránṣẹ́ ni láti ọ̀dọ̀ ọba mi ni ìránṣẹ́ ó ti wá bá mi, ọba abiyì ọba tó ga lolúwẹ̀ ti wá bá mi ló wá sọ báyìí faqala ó wá sọ báyìí fún mi. salli fi hazal wadi. salli fi hazal wadi. salli fi hazal wadi. ó ní ìwọ Muhammad tó bá dé àyè yìí ó fàyè náà hàn mí, ó ní bó bá dáyè yìí kírun bẹ̀ ìyẹn náà fìlà ń bẹ̀ alwadi almubarak. nítorí àyè yìí àyè àlùbáríkà ni, ó bá débẹ̀ gbé umura kò yẹn náà fìlà bẹ́ẹ̀ kó wá sọ wípé umratan fi hajjatin. umratan fi hajjatin ìyẹn ni pé tó o bá fẹ́ dà níyà hajj ẹnjọ́ náà sọ wípé labbaika umratan labbaika hajjan labbaika hajjan wa umra méjèèjì ni kò dà ní ẹ̀ papọ̀. ní hadisi yìí Umar bin al-Khattab radiyallahu ta'ala òun ló gbà wá ló ní ntí anabiwa Muhammad sọ fún òun nìyẹn. ووجه الدلالة أنه أمر أن يهل بأمرة في حج وهذا إهلال الكراد فدل على أنه صلى الله عليه وسلم كان قارنا. ìtọ́ka èyí tí ó wá tó fi hàn wípé kìrọ́ọ̀nù lànàbì ṣe sallallahu alayhi wa sallam òun ni wípé gbólóhùn tí Umar hadisi ti Umar bin al-Khattab èyí tí ó wá fún wa pé ànábì ni wọ́n ní kóhun ṣe labbaika hajjan wa umra kóhun ṣe hajj àti umra papọ̀ ẹ̀yẹn fi ń jẹ́ wípé ànábì kana qarinan kìrọ́ọ̀nì lànábì ṣe àpapọ̀ ó pa umra pọ̀ mọ́ hajj pẹ̀lú ihram ẹyọ kan ṣoṣo. èkejì tó jẹ́ ìtọ́ka. an ibn Umar رضي الله عنهما قال تمتع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بالعمرة إلى الحج. ẹ̀rí Ibn Umar àwọn sọ wípé ànábì ṣe tamattu nínú hijjatul wada'i ó ṣe bil umrati ila al hajj nítorí ẹni tó bá ṣe kìrọ́ọ̀nù tó bá ti ṣe umura lọ hajj yẹn ó ní adìyà ó ní ẹran tí ó pa. wa ahda fasaqa ma'ahu al-hadiya. ó ní yẹ min zul al-Khulayfa. saqa ma'ahu al-hadiya min zul al-Khulayfa. min zul al-Khulayfa. bada rasulullah sallallahu alayhi wa sallam fa ahalla bil umra summa ahalla bil hajj. Ibn Umar òun ló sọ eléyìí wájú dalala tiẹ̀ nìyẹn lẹ́rìí. gbogbo àwọn èyí wọ́n fi ń sọ fún wa wípé hajj ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí a sọ yìí èyí tí ìwọ kan bá mú nínú ẹ̀ gbogbo ẹ̀ ló dáa nítorí ànábì ó ṣe kìrọ́ọ̀nù nísìn umura wà nú ẹ̀ hajj wà nú ẹ̀ faman tamatta'a bil umurati ila al hajji famastaysara min al hadi ẹ̀rí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam nínú alukur'ani pé gbogbo ẹni tó bá ṣe tamattu'un lọ sí hajj wala tuhliku ru'usakum hatta yabluga al-hadi mahillahu ẹ̀rí nínú suratu al-Baqara ọlọ́run ni wa atimul hajja wal umrata lillahi فإن أخسرتم فما استيسر من الهدي ولا تعلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي
tamattu al-umrati ila al-hajji òun lọ́lọ́run ọba sọ ráhà ẹ̀ fún wa nínú alukur'ani tọ́lọ́run fi ránṣẹ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. anabi wa ṣe tamattu umrati ila al-hajji anabi pa umura pọ̀ mọ́ hajji ó pa hajji pọ̀ mọ́ umura èyí fi hàn wá wípé èyí tó fi dáa jù lọ nínú hajji téèyàn ó ṣe òun ni wípé kó má ṣe ìfúrọ́d bó bá ṣe ìfúrọ́d ó bá òfin mu ó ṣe déédéé ìfúrọ́d nísìn kò sí umura nù ẹ̀ ó ṣe umura ẹ̀ ò sì gbọ́dọ̀ wá lọ Mẹ́kà tí ò ní wá ṣe umura tí wàá jẹ́ pé hajj nìkan ó tó ni ẹni tọ̀hún yóò wá lọ ṣe èyí tó fi ń dáa jùlọ pa umura pọ̀ mọ́ hajj àwọn athar àwọn ahadis wọ́n ti wá pípọ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí ó ti wá lórí ọ̀rọ̀ yìí pé tamattu ló dáa jù ní ìfúrọ́dù ló dáa jù ní kìrọ́nù ló dáa jù ní àwọn àfáà wa sọ wípé tá a bá wá wọnú alukur'ani èwo lọ́wọ́n ọba sọ ń bẹ̀ ọlọ́run ní faman tamatta'a bil umrati ilal hajji ǹjẹ́ tamattu yẹn òun ló fi ń dáa jù àwọn àfáà wa pẹnu pọ̀ síbẹ̀ kí wá ṣe wípé èyàn ni ó fi lọ́lá ju gbogbo ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe hajj wọn ò mọ̀ wípé irúfẹ́ ìrọ̀rùn báyìí irúfẹ́ dáadáa báyìí ọlọ́run ọba àlékè ọlá ó yọ̀ǹda ẹ̀ fún wa nínú hajj tí bá wá ń lọ hajj kó wá dà ní ẹ̀ pé bí mo ṣe wà yìí nísìn lọ́dún yìí o agbára èwo ni mo ní tí mo lè ṣe tí ò ní fàájì ńlẹ̀ nítorí aránra wa létí nípa dọ̀bánà ọmọ Zubair tí ó fẹ́ fi hajj ńlẹ̀ tánàbí wa Muhammad sọ fún pé rárá o hajji washtarati lọ ṣe hajj kó o fi ṣùrútì sí kó o fi májẹ̀mú sí kó o sọ wípé mahalli khaysu habastani ọlọ́run fa mahalli khaysu habastani ọlọ́run o hajj mo ń lọ o mo fẹ́ ṣe kìrọ́ọ̀nù ni àbí mo fẹ́ ṣe tàmátùn ni mo fẹ́ ṣe ìfúrọ́dù ni àmọ́ bí tí agbára mi bá dé bí tí mo bá dé tó bá dá mi dúró sí ibẹ̀ mo dúró sí tó sì ní ládàá hajj ní pípé ntí Islam ń fẹ́ fún wa nìyẹn a ti ṣàlàyé àwọn hajj mẹ́tẹ̀ẹ̀ta fúnra wa tí wọ́n hajj bá fẹ́ wá lọ a sọ fúnra wa pé tó bá wù ẹ́ òun ni kò ṣẹ̀ṣà nínú ẹ̀ ní èyí tí ó fún ẹ ní rọrùn níbẹ̀rẹ̀ ara wa létí ọ̀rọ̀ Ọlọ́run èyí tó sọ fún wa wípé walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila wa man kafara fa inna Allaha ganiyyun 'anil 'alamin lillahi ala nnasi hijjul bayti ájì ṣíṣe Ọlọ́run ṣe lọ́ranyàn fún gbogbo ẹni tó ti jẹ́ mùsùlùmí ọ̀ranyàn ni fún ẹni tó bá lágbára rẹ̀ ó bá lágbára rẹ̀ tó bá lówó ẹ̀ tó fẹ́ lọ hajj bó bá lágbára láti lọ ṣe hajj ó di dandan fún ẹ o gbọ́dọ̀ ṣe tó o bá lọ ṣe tó o bá tètè ṣe tówó bá fi tán lọ́dọ̀ rẹ̀ nítorí àlejò lówó ó bá fi palẹ̀ mọ́ ó bá fi lọ ó di dandan kó jẹ gbèsè kó lọ bó bá wá san kó tó kú ìwọ nìyẹn bó sì san ó kù kèfèrí àbí bó bá ṣe hajj ó kù kèfèrí gbogbo ẹni tí bá lówó lọ́wọ́ gbogbo ẹni tó bá lówó lọ́wọ́ wa man kafara faman kafara fa inna Allaha ganiyyun 'anil 'alamin. gbogbo ẹni tó bá lágbára láti lọ ṣe hajj tí wàá ń dájọ́ pé ìfẹ́ lọ lọ́dún yìí ọdún tí ń bọ̀ ta ló sọ fún ẹ pé ó dọdún tí ń bọ̀
àbí ta ló sọ fún ẹ pé owó rẹ yóò wá pẹ̀lú ẹ títí dọdún tí ń bọ̀ owó ti lè fi yẹ́lẹ̀ kó tó dọdún tí ń bọ̀ ọlọ́run má ṣe wá lólówó àná bọ́lọ́run bá ṣe ẹ́ bẹ́ẹ̀ ò lè pé lẹ́jọ́ ó ṣe é gbé ni ọlọ́run àìmọye ẹni tọ́lọ́run ti ṣe lólówó àná àìmọye láwọn ẹni ọlọ́run tọ́lọ́run ti ṣe wọ́n lólówó àná kì í ṣàbùkù o a máa tọrọ ẹ̀ pé kọ́lọ́run má ṣe wá bẹ́ẹ̀ àmọ́ bọ́lọ́run bá ṣe ẹ́ bẹ́ẹ̀ kì í ṣàbùkù o ọlọ́run má ṣe wá lẹ́lẹ́sìn àná òun lórí ibú nìyẹn bó ti máa ń ṣẹ̀sìn lánàá o àtẹ̀wá mọ́ tó dé bá títí máa ń ka kùránì lánàá máa ń ka kùránì gan àmọ́ kò tún ka kùránì mọ́ orí ibú nìyẹn mọ̀ pé eré ẹ̀ bẹ̀rẹ̀ sí burú bọ̀ tí ẹ̀ bẹ̀rẹ̀ sí bàjẹ́ bọ̀ ìmọ̀ ń kírun lásìkò rí tẹ́lẹ̀ o wàláyì àmọ́ tó dé bá orí ibú ẹ̀ ó ti bẹ̀rẹ̀ nìyẹn ó lówó lánàá kò lówó mọ́ wàláyì kì í ṣe orí ibú o nítorí ẹlòmíì máa ń banújẹ́ lórí ìyẹn yóò wá lọ pokùnso mùsùlùmí tẹ ìpokùnso rí tẹ́lẹ̀ ọlọ́run mẹ́jẹ ara dánwò burúkú. àmín. ìtorí ẹ̀ ni máa ń kà fara ẹni tọ́lọ́run bá kẹ́ tó bá lówó lọ́wọ́ tó bá lálàáfíà tó lè fi lọ ẹni tí ò lálàáfíà dáadáa lànàbì ní kọ́ lọ yẹn kó sì fi ṣáàrùtù sí fama hali haisu habastani ẹ̀rí ìwọ tó wá ọ̀pọ̀ ló lálàáfíà nísì tó wà dáadáa ti ń dọdún ọba ti dọdún mi ọba ti dọdún mi ọlọ́run mọ́ fi irúfẹ́ àdánwò bẹ́ẹ̀ ṣe mí kí n á lówó lọ́wọ́ kí n mọ̀ lọ mọ́ kódà mọ̀ lọ kí jímọ̀ lọ́hùn ni jímọ̀ lọ kí lọ́hùn ni wàláì kọ́lọ́hùn kó sádán mi wò kó fún mi lówó náà ó wá wò pé ṣé jímọ̀ mọ́mù mi ò mọ̀ kí jímọ̀ ń bí jímọ̀ lọ kí jímọ̀ mọ́kàrí ọlọ́run gbogbo àwọn ẹni tí wọ́n ti di ẹrù wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ọ̀ àdánwò burúkú má jẹ́ òde bá wọn kí wá tó ẹrù wọn ká o ẹni tí ò tí ì mara rẹ̀ kọ́lọ́run kó kádàrá gbogbo wa àrísìkí ájì ká lọ kábọ̀ kọ́lọ́run kó jogún rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn hajj mẹ́tẹ̀ẹ̀ta èyí tí a sọ fúnra wa òun ni níwọ̀nba òfin májẹ̀mú wo òun ní bẹ fún yushtaratu li wujubi hadiyi tamattu'i hadiyi ẹ mọ̀ wípé àwọn méjì nínú wọn la sọ wípé wọ́n máa ń pa hadiya wọ́n máa ń pẹran májẹ̀mú ìsìn bẹ́ẹ̀nbẹ́ fún ẹni tó bá fẹ́ pẹran tamattu' àbí ẹni tó fẹ́ pẹran kiron ẹ̀rí májẹ̀mú bẹ́ẹ̀nbẹ́ fún àwọn méjèèjì tí àwọn méjèèjì tí wọn ó fi tánràn àbí tí wọn ó fi dúpẹ́ tí ọlọ́run ọba ó ṣe fún wọn ẹ̀rí ẹni tí ọba jẹ́ àwọn ará Mọ́kà nísìn kò sí èyí tó kàn wọ́n pẹ̀lú yẹn àwa tá ìṣara Mọ́kà àwa la dára yẹn ẹ̀rí ládàrán pé ká máa ṣe kìrọ́n ká sì máa ṣe àtàmàtóhùn àwa ládàrán yẹn a sọ fúnra wa lẹ́ẹ̀kan wípé afudọ́lùlẹ̀ ansáàkì thalasa èyí tó fi lọ́lá jùlọ nínú àwọn nusku mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta khilafa ṣe mọ̀ pé ìyapa ẹnu ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn àáfàá pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn màlìkíyà ṣàfihìyà wípé ọ̀dọ̀ tiwọn ìfòrọ́dù òun ló lọ́lá jù lọ́dọ̀ tiwọn lọ́dọ̀ àwọn màlìkí pé ó dá ní hajj nìkan tí kò sí umura nínú ẹ̀. àwọn màlìkí wá sọ wípé lẹ́yìn ìfúrọ́d èyí tó tún tẹ̀lé téèyàn lè ṣe òun ni kiron kápá umura pọ̀ mọ́ hajj ẹni tó wá kó lódìdí Benin àbókò láfíríkà ó wá lọ Mọ́kà a wá sọ pé kó ṣe ìfúrọ́dù nìkan ṣe mọ̀ pé yọ pàdánù kò sí tàmọ́tò nǹkan nú ẹ̀ fún kò sí gbádùn pàṣẹ kò ṣe umura hajj nìkan ni ó ṣe
ó bù kù díẹ̀. ẹni tí ó bá wá kó ń bí inú kó ṣe tamattu àbí kó ṣe kiron ẹ̀rí ìyẹn ni ó fi jẹ́ àǹfààní fún pípọ̀. tamattu ẹ̀ àti ṣàlàyé tamattu kó gbé ara mi láti àyè ibi tá a ti ń gbára mi ó bá ṣe tàwáàfù tó sì sáré sàfá sí mariwa kó gé irun ẹ̀ kó bọ́ ṣọ́lẹ̀ kó wá gbé ara mi ní ọjọ́ kẹjọ tí a ń pè ní yọ́mù tarwiya tí ó fi lọ sí Mínà tí ó wá di ọjọ́ kẹsàn-án tá a fi wá lọ sí àràfà onítàmátò nìyẹn. òun pa ó kọ́kọ́ ṣe umura síwájú ó wá ṣe hajj kẹ́yìn. oníkìrọ́ọ̀nù nísìn ìrọ́mọ̀ ẹ̀yọ̀ kan oṣù tó gbé láti mikot eré ẹ̀ náà ni ó gbé títí ọjọ́ títí di ọjọ́ ọdún ọjọ́ tá a lọ sọ̀kò tá a wà padà wá wípé a fẹ́ fárí a fẹ́ gé irun wa ẹ̀rí kóhun tó wá bọ́ṣọ́ lẹ̀. àwọn yẹn méjèèjì yẹn ó dáa fún wa pípọ̀ káwa tá a kúrò ní ọ̀nà jíjì ká máa ṣe. tamattu àti kiron òun ló dáa lọ́dọ̀ àwọn hànàfíyà jù pípọ̀ ìyẹn ni àwọn gbọ́lá fún ń pé kí èèyàn ó máa ṣe. bí aláàjì bá ti má níyàn rẹ̀ èwo ló wù mí tí mo fẹ́ ṣe ṣùgbọ́n àpapọ̀ àwọn àfáwà sọ èyí tó bá ti má níyàn wípé kírọ́ọ̀nù ló wù mí ni tamattu ló wù mí ni ifrod òun ló wù mí ni wàá mú kan nú ẹ̀ léyìí tó rọ̀ ẹ́ lọ́rùn kó o ṣe ìwọ náà ládàá rẹ ó pé hajj ẹ ó ti jẹ́ hajjul mabrur pàtàwọn ṣùrùtù tí ó jẹ́ ṣùrùtù hajj ó bá ti pé lọ́dọ̀ àwọn májẹ̀mú bá ti pé tó wó rẹ ò ṣe owó ẹ̀rú kì í ṣe owó jìbìtì kì í ṣe owó rìbá ẹ̀rí tó fi lọ ṣe hajj hajjul mabrur laysa lahu jaza illa aljanna hajj mabrur kò sí lẹ́san kan bí kì í bá ṣe aljanna ntí gbogbo wa náà ń sáré rẹ̀ tá à ń dùn òun nìyẹn kọ́lọ́n kó yáàfi wa kó fọ̀ wá mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ ikú òní hajj wa ká di ọmọ àlìjánà ẹ̀rí ntí à ń tọrọ nìyẹn kọ́lọ́n kó ṣe bẹ́ẹ̀ fún wa kọ́lọ́n kó gbà bẹ́ẹ̀ kó sì mú ṣẹ ibi náà ládùúró sí inṣàlá tí ó bá ti ń di ọjọ́ mẹ́jọ àbí nígbà míì tá a tó máa pàdé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ kọlọ́wọ́n ọba kó má pòkù ní sọ̀rọ̀ kọlọ́wọ́n kó gba hajj wa kó gba gbogbo ìbádà wa subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar.